أكبر الله أكبر مارسا من الأرض من الله أكبر الله أكبر الله أكبر. Yes, where are we reading? In the book of Isaiah, chapter 37, verse 10. In the book of Isaiah, chapter 37, Yes, verse 7. 10. 10. Praise the Lord. Hallelujah. There is any Yoruba there? Thus shall ye speak to Hezekiah, king of Judah, saying, this is the message from God to the prophet of God to the king of Judah, that is Jerusalem. Now, this is the word of God. Let not thy God, it's not God speaking here. It's enemy. Actually, I even though when I said God, I said, what? How can it be pink? So that's why I'm getting to wake up. How can it be pink? So when I'm reading it now, I get to know that it's a blasphemy word. Okay, let's continue now. Let not thy God mean it's not God speaking. That shows that this is the word from somebody to God. What is the blasphemy? In whom thou trusted. They are speaking directly to the king. That is this. If you have read this place before, you will know that they are speaking to another fellow. Actually, the problem there is that we're supposed to go back so that we know the story that there's a Assyrian, they besieged Israel. So, well, Israel too have their own problem, their sin. And in that moment, the Assyrian have a soldier commander. They call his name Rabashakeh. And Hezekiah is a good king, actually. And it's better for you, if you have time, to go and read it from verse 1 so that you can know the story. And the story is not even in 37, you will go back to 36. It will be starting from that area. So now they told us that the king Hezekiah, he turned his clothes in verse 1. Ìyẹn ni pé ó faṣọ ẹ̀yà. Kí ló fà á tí ó fi lè faṣọ ẹ̀yà? Ó gbẹ lẹ́tà orí burúkú nìyẹn. Lẹ́tà orí burúkú yẹn tí ẹ bá tún lọ sí 36, chapter 36, verse 1, ibẹ̀ láti máa sọ̀rọ̀ bọ̀. Ṣé ẹ bẹ́ẹ̀ yẹn sì pé ibi tí a ṣí bẹ́ẹ̀ ni pé èèyàn kàn mú ní àárín ó difficult. Ẹ rí pé nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn kò rí bí ó ṣe bí a ṣe rò. And a rí wípé ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ní àtẹ̀yìnwá kọ́ ló má jẹ́ kí ó dàbí pé nǹkan tó ń dé bá wa ní Nàìjíríà lélẹ́yìí o.
nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà náà ṣàlàyé yìí ó ṣe rí pé èèyàn máa gbọ́ story upon story kó tẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń sìn. A wà ní 37 la wà tí a bọ́ sí 36 ń sì ta padà sẹ́yìn ká ló wo nǹkan tó ṣẹlẹ̀. A dẹ̀ wà ní 36 verse 1. Ó ń sọ fún wa wípé 14 years tí Hezekiah tó ti ń jọba ní ọdún 14 ní Fúlàní wá tí a pè ní Assyria láti wá kó wọn lẹ́rú, and wọ́n láti àwọn náà yí gbogbo ìlú wọn ká torí ìlú olódi ni ìlú Jerusalem tí í ṣe Judah. Ó dẹ̀ kò jẹ́ kán lè jáde láti lọ rà láti lọ tà, so nǹkan tó bá ní sínú ìlú wọn náà ń jẹ. Olóró ogun ẹ̀ òun náà pè ní ẹsẹ̀ kejì yẹn tí ọba rán níṣẹ́ sí Lachish tí ó wà ní Jerusalem, tí ó dẹ̀ jẹ́ pé ọba Hezekiah ránṣẹ́ yẹn sí gẹ́gẹ́ bí ibi tí a kà yẹ. So story yẹn sìn ó ṣe ń lójú díẹ̀díẹ̀ ní ìbáyìí. Tí èèyàn bá ka Bíbélì kò ní mọ story wọn yẹn. So arabi tí ó ti yẹ ká máa ka ọ̀rọ̀ náà nìyẹn. Okay. Ẹni yìí sìn ó wá dàbí Gúnmi àti ọba Sokoto, the king of the emir, they call it emir, not king, of Sokoto. You know, they molest Nigeria yesterday. I mean Yoruba. One Yoruba, it's not Yoruba boy, but he's speaking Yoruba because they born him there. And many of them are living there 200 years, 50 years. You see, there is a problem that is caused by ourselves. Now, this situation, we can be blaming Hezekiah like how we are blaming Tinubu. But this problem is already long story. God promised the land that flow with milk and honey for many thousands of years. But what are they enjoying? Sufferness, problem. People will be thinking that it's God's fault. Because, as Yoruba said, gẹ́gẹ́ bí Yorùbá ṣe sọ, àwa èèyàn máa rò pé bóyá kíní ló jẹ̀bi Hezekiah àbí àwọn èèyàn tó wà lórí ilẹ̀ Nàìjíríà yẹn, àwọn ló jẹ̀bi àbí àwọn ọba wa ló jẹ̀bi. Ṣé rí ọ̀rọ̀ ẹ fẹ́ dàbí ọmọ téèyàn bí sínú ìṣẹ́, ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run kó tó lè ṣoríire láyé. Ó ní àkókò tá wà yín sìn, destiny àwọn ọmọ tá bí àkókò tá máa mọ̀ ní. Ó ṣe ṣe káwọn ọmọ ẹ di ẹrú, ó ṣe kán máa nílé. Ṣé rí ayé yìí kún fún ìtàn. Tí wọ́n ní tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kí lolódodo yóò ṣe. Àwọn tó ń lọ sí Libya, mi mú nǹkan tó ń wá lọ. Anybody tó wá ti kúrò Nàìjíríà tí ó ń wọ mọ́tò lọ, tó ń gbà náà ilẹ̀ Haúsá lọ, ẹ ṣáà gbà wí pé bye ni. Àìní ẹ fún rẹ̀ kó tètè máa mọ̀ pé bye lòun ṣe sí ìran. Tó bá padà kó dúpẹ́ Ọlọ́run. Tó bá ti jóbìnrin, ìbáṣobìnrin ìbáṣokùnrin, òun ò lè sọ nǹkan tó fojú rí lójú ogun láyé. Mọ́nu rán pé ewé panumọ́ ló máa fi sí ẹnu ẹ̀. Láì jẹ́ bẹ́ẹ̀, ayé tẹ̀tẹ̀ ti bàjẹ́. Ẹyẹ tẹ̀ tí wá tẹ̀ dá díẹ̀ náà, òun náà ń sásàlá fẹ́ mẹ́rin. Okay. Bóyá ó dẹ̀ tún wá yá ju àwọn tó wà ní Nàìjíríà ṣá, bóyá òun kú tètè lọ tọ́kù tẹ̀ wò. Owó mi ò tó, màá fi gọ̀ǹgọ̀ fà á.
a lè ka ẹ̀ sí àmọye wọn tó délé mọ́ àmọye táyé wọn ti bàjẹ́ sọ̀hún ẹni báyà ti kúrò ní Nàìjíríà tó bá rò pé òun mèkì ẹ̀ kò lè ṣàlàyé nǹkan tó fojú rí kò lè ṣàyẹ ẹ ní ìròyìn tó àfojúbà. Okay, now ìṣòro tí Israeli ní ìṣòro yẹn náà ni Yorùbá ní nǹkan ti bàjẹ́ látẹ̀yìn wá dàbọ̀rọ̀ abuké ni tán ní ọ̀gbẹ́ni kí ló dé tẹ́rù ẹ̀ fi wọ́bẹ̀ lé gbogbo yẹn máa ń gbẹ́rù sí orí gbogbo àwọn tó lọ wájú ẹ̀wọ̀n ìgbẹ́rù wọn tó straight ni ó wá ní òkèlè ń wọ ẹ̀wù sàlẹ̀ ìyẹn ni pé òrí kí tó wà lẹ́yìn mi ni so kí wà lẹ́yìn Yorùbá ọ̀rọ̀ ti wọ́ wá àwọn tí ó ti kọjá lọ this is our time ṣé Ọlọ́run la máa blame àbí ká blame ara wa mo máa ń sọ kinní kan fún wa ṣé ẹni tí èèyàn bá fẹ́ gbàdúrà kó bọ́ lọ́wọ́ Nàìjíríà ń sìn àwọn tí a bá lè rí èèyàn mẹ́wàá la gbọ́ lánàá pé ó ṣe kí ìrọ̀rùn yẹn kó wá sílẹ̀ Yorùbá ẹ̀yin náà wò èèyàn kan ṣoṣo ló ń jà fún ilẹ̀ Yorùbá Ìgbòho nínú ìròyìn lónìí lánàá mo ti gbọ́ kíní ẹ̀ sẹ́yìn náà lẹ́ẹ̀mú ìgbà tó ń sọ bí ó ṣe pàdé àwọn bàbá ọba Ìbàdàn Ládàjà bó ṣe jẹ́ ìrànlọ́wọ́ fún tó jẹ́ pé Ọlọ́run jẹ́ kí ọjọ́ ló ń ṣàánú fún lọ́jọ́ òní tọ́lọ́run lò fún ó sọ̀tọ̀ yẹn títí dé ọ̀dọ̀ àáfàá tí ó tẹ̀ fàá pé kó lọ sí Mẹ́kà òun mọ̀ bọ́n ṣe ń ṣe àlùwàlá gbogbo ẹ̀ kíní kan òun kò lè kéwù òun lè ṣe gbá òun lè ṣe àníṣà àjàkadé bẹ́ẹ̀ ṣá kò ṣàgbà wọ́n á rí i pé ó jẹ́ èèyàn tó yẹ pé ó mú dúró ẹ̀ ohun tó bá ti fẹ́ kò fẹ́ nìyẹn. Ok ó ní sáà sọ pé kìrìsẹ́nì lòun ó ní òun kìrìsẹ́nì tó òun lọ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ sì ní mẹ́tẹ̀ẹ̀ta ni gbòun ṣe ẹyọ kan ló lè fọwọ́ sọ̀yà sí ìyẹn ni tí bí bàbá ẹ̀ ń ṣe babaláwo ni bàbá ẹ̀ so ẹ̀sìn yẹn ló mọ̀ dáadáa torí kò fún yàn wàhálà kò ju pé o ní freedom ṣe nǹkan tó wá wù ẹ́ ṣùgbọ́n kìrìsẹ́nì má tọ̀ ni ìyẹn tó bá fẹ́ jẹ́ lóòótọ́ ni o tó bá dẹ̀ jẹ́ mùsùlùmí náà àwọn akakéwú a máa hóhó yàrá lórí ẹni tó bá dẹ̀ jẹ́ pé láti kékeré wàhálà tó bá jẹ́ láti àgbàlagbà wàhálà kò dàbí ti kìrìsìtẹ́nì tó yẹ pé tó bá fẹ́ ni tó bá wù ẹ́ kò lè máa fẹnu jẹ́ kìrìsìtẹ́nì kò sí wàhálà ń bẹ. ok now òun yẹ nìkan ṣoṣo ló tó dúró lójú ogun ìgbà mi odidi ọ̀sẹ̀ kan inú gbóló máa wà láì wẹ̀ láì lè rí oúnjẹ míì jẹ yàtọ̀ sí pé kán yà sí ibì kan ra búrẹ́dì kan dẹ̀ bẹ̀ sí yá jẹ lè rí nǹkan tó gbádùn wọn gan láti fi jẹ pé kínú má gbófo torútorú inú gbóná wà bó tilẹ̀ jẹ́ pé dírámà náà ṣe ẹ̀yìnkùlé lé wọn náà wà wọ́n kàn fi gbó rẹ́fúrẹ́fúrẹ́ pé bẹ̀ náà kó sí gẹ́gẹ́ bí àwọn onísọkúsọ ṣe ń sọ nípa ẹ̀. so ọ̀rọ̀ wọn wá dàbí orú àwọn tó ń sọ̀rọ̀ sí ẹ̀sìkáyà yìí bẹ́ẹ̀ náà ṣe rí ìyàwó King Assyria yìí ogun nílé ogun níta lọ̀rọ̀ ẹ̀ bọ́ sí. lókàn jẹ́ pé kàn yàtọ̀ díẹ̀ ni ṣùgbọ́n kó lè bá nǹkan tó ń ṣẹlẹ̀ tó nídìí tọ́lọ́run fi send message sí wa pé ká lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni ó ń ṣí wa lójú ni ká lè rí nǹkan tó ń lọ nínú ìlú kò sí nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé yìí tó sì ní bílì. so ìtàn ẹ̀sìkáyà lọ́wọ́ fi sọ fún wa lónìí ẹ̀sìkáyà ó dúró dáadáa lóòótọ́ àwọn tó wájú ẹ̀ dúró dáadáa ṣùgbọ́n òun dúró dáadáa
ṣùgbọ́n mo gbà ládùúrà yìí pé Ọlọ́run ní jẹ́ kí gbẹ̀yìn wa kó rí bí ti Hesekiah o, torí pé ìgbẹ̀yìn náà ò dáa tó. But ní àkókò yìí nǹkan tí a rí bẹ́ẹ̀ la fẹ́ lò níbi tí wọ́n ti bá wa sọ̀rọ̀. Ok, wọ́n ránṣẹ́ sí ìyẹn ni bí ọba ilẹ̀ Haúsá tó jẹ́ pòun gangan kọ́ ló nílùú tó ti dìlú ẹ̀ o. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní òkè ọya ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ wa. Bí ẹ̀sìn náà fi gba ìlú wọn lọ́wọ́ wọn. Ok, àwọn yẹn ti bá ti wọn lọ, ti náà ti bá ti náà ti lọ, wọ́n ti ń pa wọn lọ bá ṣe wà yìí. Ò jẹ́ kírísítẹ́nì o, ò jẹ́ kírísítẹ́nì o, òun láti kú ní ṣáá ni. Ìlú yẹn ń ṣèlú ẹ̀, nǹkan tó yí àwọn ló jẹ̀bi o. Exactly the same story. Ẹ wo ìsọkúsọ tí ọba Assyrian iṣẹ́ tó rán láti ọwọ́ Rabshakeh sí ọba Israeli. A rí pé ó ń sọ tí a wọ ẹsẹ̀ kẹrin yẹn, ẹ wò bó ṣe ń pọ́n ọba ìlú ẹ̀ ní tó ń pọ́n dáadáa. Ó dẹ̀ ń ránṣẹ́ sí àwọn ọmọ sí ẹ̀yẹ ni àwọn ìjòyè ẹ̀, àwọn àmì ẹ̀ tó ń bá wọn sọ̀rọ̀. Ó ní kó lọ sọ fún iṣẹ́ wo tó jẹ́. Ẹ rí pé àwọn ibi tí a ń kà yìí àti etí ibi tí a ṣí kò sí yàtọ̀ ń bẹ. Wọ́n kàn rán wa létí ni. Ó ní ìsọkúsọ tó sọ ń bẹ ni o, pé ọba ní kò ń sọ fún o pé ìwọ Hesekiah o, ẹ̀dẹ̀ sọ fún Hesekiah bẹ́ẹ̀ o, pé ó ní kí ni confidence, ìyẹn ni ìgbóyàwó ló ní tí ó fi lè ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ọ ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run. Ayọ̀ ṣùtì sí gan. Tó bá tún dé ẹsẹ̀ karùn-ún tó bá ń lọ sí parí ẹ, ó tún sọ níbẹ̀ ó ní kó lọ máa múra ogun o. Tó bá rò pé o lè jà, ìwọ tó lè jà yìí ó yẹ̀yẹ́. Ó ní ta ni wọ́n gan tẹ̀gbẹ́kẹ̀lé tí wọ́n fi tó fẹ́ bá mi jà, kátẹ̀gbà kó fẹ́ bá mi jà, ta ló gbẹ́kẹ̀lé? Ṣé pé o gbẹ́kẹ̀lé nínú ọ̀pá àwọn ará Íjíbítì tá a ṣèrè lọ́wọ́ fún ẹ, ìyẹn ní Amẹ́ríkà. Iṣẹ́ gbogbo yọ ṣùtì yẹn náà yọ ṣùtì sí wa. Ẹ jẹ́ kí wọ́n á mú wa lọ síbi tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láyé àná. Bọ́ọ̀yà wa sọ wípé ó ní ẹ̀yin ará Yorùbá, ẹ rí pé Ògún yín, Ṣàngó yín, Oòduà gbogbo wọn yẹ, àwọn òrìṣà yín, ẹ rí pé wúlò, ó yẹ̀yẹ́ wọn. Ó dẹ̀ ń jẹun nílùú wa, ìlú wa náà gbé wo. Ṣé rí Yorùbá bàjẹ́, àtọba o, àtàràlú o. Exactly this story. Ó dákẹ́ lọ kà á. Tó bá ṣe é ṣe gangan ikú bẹ̀rẹ̀ ní 35, kẹ́ jókòó kẹ́ kà á títí story àfi parí, story Hesekiah àfi parí, kẹ́ mọrú nǹkan tó ń bọ̀ abá yín. Ṣé àwọn pé àwa tó wà lẹ́yìn odi ohun méjìlá ní ẹnu wa ká máa fi pariwo. Torí èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan àdúrà mò ń gbà tẹ́lẹ̀, ṣùgbọ́n
gbàtẹ́mi Ọlọ́run á sọ fún mi pé àdúrà yóò lè ṣe kínní gbogbo àdúrà tí mo ti ń gbà àwọn pásọ̀ mẹ́rin ló yí padà wọ́n ní kàkà ewé àgbọn kó dẹ̀ pípele ló ń pele sí so kò sí pé ó máa rọ̀ ó lé ní ariwo tán ti ń pa látọdún 5 tí ó ń rọ̀ sí nàbó ń lé sí ẹ lọ gbọ́ ìròyìn dáadáa ìyẹn tẹ́ bá lówó láti wò ó ni o ẹ rí àwọn ọ̀rọ̀ tó ń sọ kán tó górí àwọn èèyàn wọ̀nyẹn mo dẹ̀ ń sọ kinní kan fún wa mo máa sọ àṣírí kan fún wa kì í ṣe àkókò yìí ìjọ́ àkókò bá tó máa sọ fún wa ìdí tán fi ń gérí àwọn èèyàn tán fi ń gérí èèyàn màá ṣàlàyé fún wa. ok now ká padà sí orí ibi tá a ti ń bá rọ̀bọ̀ ó di wípé wọ́n ṣò wá ní pẹ́pẹ́ ẹ rántí pé mo máa ń sọ̀rọ̀ yẹn ní gbogbo gbà ní Kwara ní ìlú kan wọ́n pa àwọn ọkùnrin ọkọ àtàwọn ọ̀dọ́mọdé tí wọ́n ti ń bàlágà tó ti ń di ọkùnrin tí èèyàn lè pè wọ́n lókùnrin gbogbo náà dá wọn dùbúlẹ̀ tó so wọn lókùn lọ́wọ́ bíi ewúrẹ́ torí pé wọ́n ní kàn gba ẹ̀kọ́ ìwàásùn wọ́n dẹ̀ náà ò gbà ẹ̀yin tí ẹ lè jà ẹni ẹ gbà tí ẹ bá gbà lẹ́rọ̀ ẹ gbà ní líle choose one sword or Quran kò sí Quran tán fẹ́ fún yín o irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀tàn ni o bọ́n yìí ṣe fún àwọn ilẹ̀ Haúsá bẹ́ẹ̀ náà yìí ṣe fún wa nílẹ̀ Yorùbá o ṣèbí Nàìjíríà lánàá ń jẹ́ àbí Nàìjíríà kọ̀ọ̀kan náà kọ́ ni gbogbo wa ni ogun tá a ti ń jàbọ̀ láti almost 100 years ago tá a ti jà parí up to today tí bàbá wọn yẹn náà dẹ̀ fi wọ́n fi ń yan gan sí náà ní àwọn Ṣògo wa ò lè gbà wá ṣùgbọ́n káwo bàbá wọn tiwọn ta ni bàbá wọn ta ló mọ orúkọ bàbá tiwọn jẹ́ kí mo bá lè wake up bá lè rẹ́ni tó lè gbà á. Okay, their father that they are mentioned there is Madafodio. Madafodio. Okay, now ó ní òun nìkan ni ẹni tó ṣoríire tó ṣe tẹ̀lé lẹ́yìn ẹ mọ̀ túmọ̀ ní pé ká yá gba sàríà lọ afẹ́ akọ nìyẹn tí èèyàn bá dẹ̀ gbà á ẹjọ́ kí ni ìgbẹ̀yìn ẹni yẹn ìgbẹ̀yìn àwọn tó bá ti gba Madafodio ikú ló ń jẹ́ bẹ́ẹ̀ o ikú ẹsẹ̀kẹsẹ̀ yẹn máa escape wọ́n máa ṣerú fún some certain period ìdá kan máa dáko oko ọ̀hún ní àlàáfíà mọ́ àlàáfíà ti kúrò ní ayé wọn wọ́n ti dòkú àwọn náà pè ní coward òjò wọ́n ní òjò a máa kú ṣáájú ọjọ́ ikú ẹ̀ ọ̀ ní àmọye gbà a máa kú a coward die many times before his death come so òjò ní Yorùbá Ìgbòho nìkan mo rí tí ó ń ṣojo àwọn pásọ̀ wọn tó kankan bóyá mo méjì ṣá ẹyọ mélòó kan bí mélòó kan bí mélòó kan bẹ̀tọ̀ tó mẹ́wàá tó bá tó 5 tó bá lè tó 5 bóyá wọ́n lè tó 5 tí wọ́n pọ̀ ń ṣojo kọ́ lọ ràn wọ́n lọ́wọ́ kán lè dúró. Nígbà tí nǹkan tó ṣẹlẹ̀ ní 200 years ago tí àwọn dẹ̀ tí ń mú lò àwa àwọn Ṣògo wa àti kó gbogbo ẹ̀ sílẹ̀ ẹ̀yọ̀kan lè dìde àwọn kìrìsìtẹ́nì tó jẹ́ pé fresh àwọn ni àwọn ọ̀dọ́ la lè pè wọ́n just 200 years náà ni ìgbà tí wàhálà ẹ̀ dé ni àbí kìrìsìtẹ́nì wọ́n dẹ̀ wọ̀lú ìlú wa Ọlọ́run dẹ̀ lò wọ́n gan-an
ó tú orílẹ̀-èdè ẹ̀ ṣe gan-an títí di ìgbà tí a kó wọn lẹ́rú lọ sínú Nàìjíríà tá a sọ wọn tí wọ́n ìgbéyàwó dídìrín àwọn ní gọ̀ǹgọ̀ ṣó òdìdà rẹ ẹ máa bọ̀ ẹ wá ṣègbéyàwó ní ìmọ̀ bọ́n ṣe ṣe tán dẹ̀ bà sí òyìnbó lẹ́nu tán bẹ̀ sí ń sáì ìranù pépà ìranù wọ́n àṣẹ wọn. Well, that's past. Ó ti dàkókò tiwa báyìí. A ti ń pariwo ẹ̀ báyìí etí everybody ò tí ì là. Pé ẹ tẹ̀ kọ́kọ́ bọ́ná Christianity tán náà gbé fún yín yẹ ẹ tẹ̀ kọ́kọ́ jà kẹ́ gba Bible ń gbọ́ná nǹkan tó kọ síbẹ̀ kẹ́ ẹ tẹ̀lé kẹ́ wá wò báyà kò ní ṣiṣẹ́. Òkú ti jí dìde mo ti jí òkú dìde mo ti rí èèyàn tó yẹ pé a sùn sójú kan mo tẹ̀ jí láàárọ̀ yìí ni mo kàn rántí bàbá yẹn wọ́n wá pè mí àsọ̀dọ́mọdé nílùú kan ní ibi tí mo ti lọ ṣiṣẹ́ ìránṣẹ́ ní Nàìjíríà wọ́n ṣe lọ pè mí nìyẹn pé kí n jọ̀ọ́ kí wọ́n á gbàdúrà fún bàbá yìí pé ó ti wà lórí ibùsùn ẹ̀ láti bí ọjọ́ pípẹ́ àwọn ọbẹ̀ yẹn orí ibùsùn yẹn àwọn ìyá yẹn náà yarọ ó ṣáà manage bẹ́ẹ̀ ni pé nínú oko náà ti ṣiṣẹ́ bí sí tó kò gbádùn ọwọ́ ẹ̀ bí arọ yẹn náà ló ṣe ń gbé ọkọ̀ ẹ̀dẹ̀ sanra gan ó tóbi ojú kan ló máa sùn sí ibẹ̀ náà láti gá sí so gbogbo orí bẹ́ẹ̀dì orí ibùsùn tó wà ńlẹ̀ tí ó sùn sí ẹ ni ẹ ti rí àwọn gá tó ti kí n má dárúkọ ẹ̀ tó ti gbẹ àánú ẹ̀dẹ̀ ṣe mí ibẹ̀ ń rún gan ẹ̀wù Jésù ó máa fọwọ́ kan adẹ́tẹ̀ ni ẹni bá fọwọ́ kan adẹ́tẹ̀ àwọn gan adẹ́tẹ̀ tó bá ṣọ́ra Jésù máa ṣe kí ni ó máa fọwọ́ kàn wọ́n Jésù máa wẹ́ Ọlọ́run náà ní ṣá ẹ bá rí pásọ̀ lónìí pásọ̀ máa jìnnà sí ẹni yẹn ni o orí pípù tí láti máa gbàdúrà kò ní súnmọ́ kò ní fọwọ́ kàn wà lọ dẹ́tẹ̀ kọ́ àti rí ìgbà covid tí ó gbàdúrà fún ní covid ní Cameroon ó máa kú àmọye àwọn pásọ̀ tó kú ń gbà yẹ torí pé wọ́n súnmọ́ àwọn tó ní covid tí èèyàn bá dúró dáadáa kò sí àìsàn tí ó lágbára jù Ọlọ́run lọ kọ́lọ́ má mú wa má dẹ́ṣẹ̀ ni o má dẹ́ṣẹ̀ kó mú ìṣọ̀pọ̀ pé o mọ́ bẹ̀tìgbà téèyàn bá ti mọ́ tó wá lọ ń dán ó má dàbí Daniel ti Ìbàdàn nínà tó wọnú zoo lọ he just enter to zoo and he want to behave like Daniel. The lion tear him to pieces and he just let him there. He didn't eat him. So a máa ń dán dọ́kúdán wò ó ti mọ̀ ọ̀rẹ́ mi kan náà bóyá ṣe nìyẹn tó gbà pé ó lẹ́bùn gan àwọn máa ń gba petrol lọ́dọ̀ ó máa ń ta epo petrol fún Tinubu ń gbà yẹn lọ́hùn kò lọ school kò kàwé ju primary lọ but ó lẹ́bùn ó ṣẹ̀bùn ẹ̀dùṣà àwọn méjì dẹ̀ díìrù pẹ̀lú ẹ̀ tóró náà jẹ́ deliverance minister bí tèmi náà ló ṣe rí but tí èèyàn bá ti ń fẹ̀ṣẹ̀ ń ṣeré ó níbi tó lè rìn dé nínú rere Ọlọ́run ní wà pẹ̀lú ẹ̀ but torí pé ẹ̀bùn tó níyẹ torí àìbùn ni àwọn àdàbẹ̀ ni pé kò ní jẹ́ àwọn yẹn máa ń ṣílò gan that's why tẹ́ pé téèyàn bá ń bá èṣù rìn àmì Sátánì tó bá ń bá rìn tó bá ti súnmọ́ tó bá ń wá díẹ̀ tó bá ṣọ́ra ìgbà tó lu ẹ máa sọnù kò ní mọ̀ o ò nílò ẹ̀ tí ò wá yẹ pé mo lọ́n tó stop mi ìgbà tí mo lọ sí synagogue tí mo ṣe ìwé lọ ní gbogbo nǹkan tó ń wá wọ̀nyí gbogbo àṣírí ló fi hàn fún mi lóṣìíríṣìí ó ní the more tí bá ti ń wá the more màá kúrò nínú rere tí mi ní mọ̀ gbogbo àwọn tó lágbára wọn yẹn tán bá ń wá agbára sí kún agbára wọn máa ń kúrò nínú rere òní mọ̀ there's a lady ọmọ 18 years ni
anointing oil a máa kán láti inú ọwọ́ ẹ̀ láti àtẹ́lẹwọ́ ẹ̀ anointing oil a máa dà sórí ẹni tó bá gbàdúrà fún wá lè gbọ́ ọ lé ìṣòro ayé ẹ̀ tán anything tí tó fi kúrò ní rere kò mọ̀ because miracle yẹn a máa wò kò ní máa wo ọ̀rọ̀ Ọlọ́run kò dẹ̀ ní máa kàrọ̀ Ọlọ́run á gbà pé òun pé á rí rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ni ẹnì pàgbára máa ń gùn yàn ṣá ó gùn á máa gùn wọn títí tí tá a fi kúrò ní rere èṣù akàn lajú sẹ́ẹ̀ bá ń pè wọ́n rí wọn a máa tì wọ́n gọ́gọ́gọ́gọ́ tá tì wọ́n ṣìṣe so a rí i pé bí a ṣe yẹ̀yẹ́ Hezekiah nìyẹn bẹ́ẹ̀ náà nìkan tá à ń sọ Gumi òun yẹ̀yẹ́ wa Ẹ̀mí Àṣókótó òun yẹ̀yẹ́ wa àwọn tó tún gbé láàrin wa tó ń sọ èdè wa wọ́n tún yẹ̀yẹ́ wa tẹ́ bá ti rí ẹni tó ń takò Ìgbòho tàbí tó ń takò wá tàbí tó ń takò ìrere ìbájẹ́ mùsùlùmí ló ń takò ẹ̀sìn àwọn mùsùlùmí tàbí tó ń takò ẹ̀sìn kìrìsìtẹ́nì tàbí tó ń takò ìṣẹ̀ṣe ẹnìyàn ṣe real Yorùbá ẹ lọ wádìí ẹ̀ ìyá ẹ̀ kàn gbé wá ní gẹ́gẹ́ bí Yorùbá ń sọ Yorùbá lẹ́nu bàbá ẹ̀ ló gbé jòǹbó wọ́n ti wọ́pọ̀ sí láàrin wa àwọn èèyàn burúkú wọn ti pọ̀ láàrin wa gan-an tó jẹ́ pé wọ́n ṣe Yorùbá àwọn ọmọ àlè wọ́n ti pọ̀ tí ìlú bá ń tòrò ọmọ àlebẹ̀ àbí ilé tó bá ń tòrò ọmọ àlebẹ̀ ò tí dàgbà ni tó bá dàgbà tán ẹ̀ wọ́n á rí bí ilé yẹn ti máa dàrú nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nìyẹn ogun ẹ̀mí ogun tara àtogun ìdílé gbogbo ẹ̀ ló ń bá wa jà ní orílẹ̀ èdè báyìí nílẹ̀ Yorùbá ọ̀tọ̀ lógun àwọn Fúlàní alákatakítí ọ̀tọ̀ lógun àwọn Fúlàní tó ń gbé láàrin wa ẹ jẹ́ kí wá sí karandọ̀ torí kò sí time máa sọ ti Ìlọrin àti tọ̀yọ́ ẹ jọ ibológun ti wá sáàrin wa o sílẹ̀ Yorùbá ibológun gbà wá ta ló pe Fúlàní wá sílẹ̀ Yorùbá ẹ dá mi lóhùn àwí ogun ti tún lọ ni wọ́n ti tún gé láì wọn lọ́run tán Àfọ̀njá ni. kì í ṣàfọ̀njá. Láti Ọ̀yọ́. Thank you. Láti Ọ̀yọ́ Ọ̀yọ́ ló fa ogun wa bá Yorùbá àwọn ló gbàgbàkúgbà. Ok nínú Kwara local government 16 mẹ́rin jẹ́ ti Fúlàní báwo ni how manage 16 local government remove 4 which is Fulani the remaining 12 is for Yoruba how can every year or every time that Fulani is ruling Kwara ẹ dá mi lóhùn èèyàn kéréje ní Kwara tó jẹ́ pé nínú 16 mẹ́rin ló jẹ́ ti Fúlàní mẹ́rin tó jẹ́ Fúlàní ẹ̀ ló dẹ̀ ń rúnu wọn torí gàrí àti owó kékeré tó máa pínlẹ̀ wọn lọ́wọ́ jẹ́rìí pé wọ́n ń ta ọjọ́ bí wọn ìṣòro ńlá tó wọlé bá wọn ní tó dẹ̀ fi tí wọn kó bá Yorùbá tabadẹ̀ tí wá wò láti gbà yẹ 200 years ago and ẹ rántí pé 600 years ago ni Mùsùlùmí ti wọlé sí ilẹ̀ Yorùbá ibi tí àwa náà ti tún kó sínú wàhálà nìyẹn o nípa ẹ̀sìn ṣùgbọ́n mo dúpẹ́ Ọlọ́run pé àwọn Yorùbá wake up wọ́n jọ mọ ọkọ bẹ́ẹ̀ náà àwọn kìrìsìtẹ́nì wọ́n jọ mọ ọkọ if not so nǹkan tá à ń sọ kọ́ra máa sọ ẹ wo ilẹ̀ Haúsá torí pé almost 200 years ní tiwọn tán ti gọ́ a ní oore ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ tá a ní ìyẹn ẹ wá rí pé oore ọ̀fẹ́ yẹn gangan kò sí ẹ máa wo ní Kwara ẹ̀yà 4 city or local government ó wá dominate odidi eléyìí tó jẹ́ 14
tó jẹ́ 12 jàre tó jẹ́ 12 local government ṣé báwo ni àwọn mẹ́rin yẹn ṣe lè dìbò tó máa ń win every time ṣé ẹ mọ̀ pé àwọn Yorùbá ló ń dìbò fún wọn torí ẹ̀wọ́ kékeré tó máa fi lé wọn lọ́wọ́ wọ́n mú ọjọ́ orí ọjọ́ ayé wọ́n wá dàbí Ísáù tó ta ọjọ́ bí ẹ̀ now wọ́n wá ń lé wọn kúrò nínú ìlú wọn wá ń pe bàbá Ìgbòho kó wá gbà wọ́n lẹ̀ ẹjọ́ ẹ dá mi lóhùn ṣé Fúlàní máa support Yorùbá àbá support Fúlàní ṣé Fúlàní ò ní lé àwọn yẹn kúrò nínú ìlú wọn ta ló lé wọn kúrò nínú ìlú wọn sìn ara wọn fúnra wọn ni o the same thing ló ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ṣé ẹ rí ẹni ìjọba ti ń ṣẹlẹ̀ ní Kwara àtọ̀yọ́ Ọ̀yọ́ náà ṣe tiwọn lọ́wọ́ o ṣe hàn pé Ọ̀yọ́ náà ṣe hàn pé Muslim ló pọ̀ jù láàrin wọn àwọn náà ti ń ṣe kíni wọ́n ti ń lọ sóru ìpele yẹn ẹ jẹ́ kí n lo Ìwó ṣe rí pé Ìwó sì náà ti ní problem yẹn ó ń lé àwọn èèyàn kúrò nínú ìlú lórí oyè gbogbo àwọn ọba àṣírí tún sí pé ẹni yóò ṣe Yorùbá wọ́n dẹ̀ fi jẹ ọba ṣètìrì ìṣòro tí wọ́n táwọn náà ti níbẹ̀ yẹ bẹ́ẹ̀ lọ àṣírí ti pọ̀ tá a ti ń gbọ́ Akálà obìnrin kan ló ń jẹ Akálà yẹ Ìbàdàn ọmọ Ìbàdàn ni o tó wá àwọn pòfẹ́sọ̀ ẹ̀yìn gbọ́ Yorùbá ni ó ní bàbá òun ó wá ran ogun Ìbàdàn lọ́wọ́ ni àwọn òun ṣọmọ Yorùbá ó ní Sierra Leone làwọn ti wá ìkànnù àwọn Sierra Leone eré àyẹ̀ṣà ló ti wá Fúlàní lòun kì í ṣe Yorùbá bẹ́ẹ̀ tẹ́ bá rí Yorùbá rẹ̀ máa pè ọ̀pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ní Ọ̀yọ́ state wáyé tó fi rí bẹ́ẹ̀ torí pé ẹ̀sìn mùsùlùmí torí pọ́n jẹ́ Yorùbá ni o Yorùbá máa gba àlejò mọ́ra a máa gba àjòjì èèyàn mọ́ra ẹ̀sìn yẹn tí wàá fún ọ ní oore ọ̀fẹ́ bí àwọn ti Fúlàní náà ṣe àbí Haúsá ṣe nìyẹn wọ́n ní ìwà ìkónimọ́ra kan gbàlejò kan ṣàyẹ̀yàn lálejò bíi ti Yorùbá nǹkan tó fi ní ráyè mú wọn nìyẹn nǹkan tí wọ́n fi mú wa Ọlọ́run ló kàn ṣàánú fún Yorùbá tí kò jẹ́ kó tó jà kókó yìí ló wá ṣẹlẹ̀ tí ó yẹ pé a lè ní sùúrù bí 100 years síbáyìí ni màá sọ pé kò ní sí ẹ̀yà Yorùbá máa gbà ti di mixed blood bíi ti Fúlàní yẹn láti bíi ti Haúsá lè ṣe máa rí àwa díẹ̀ ìṣòro láti separate ara wa how many DNA lẹ́fẹ́ ṣe ò nílò DNA à ń kàn declare bọ́n ṣe declare fún wọn tó ń lé wọn kúrò ń lù bẹ́ẹ̀ náà ṣe máa lé wa kúrò ń lù eléyìí tó fi pa wá yìí ń sìn torí pé ọ̀n ní sùúrù àlè ní sùúrù ni ẹrù ọ̀fẹ́ Ọlọ́run tarí gbà ni kìrìsìtẹ́nì tí ẹrù àwa bíi eléyìí tó ń gbàdúrà àwọn èèyàn kankan bíi tiwa àwọn èèyàn tó wà lókè òkun tára ń ta yẹ ló jẹ́ kí ọ̀rọ̀ yìí lójú tó bá jẹ́ pé àwọn tó wà Nàìjíríà ni ẹ rí pé gbogbo ẹ tó máa ṣe kún máa mú wa bí ẹni pé mo bú ẹni pé wọ́n fi ògùn ikú pa wá ni ibùn tẹ̀tẹ̀ wá ń wá ìsàn ti kún gbòòrò náà oúnjẹ wo là ń jẹ a lè lọ sóko dáko mọ́ àwọn ló ń kó jẹ fún wa oúnjẹ tó bá dẹ̀ ti fi nǹkan sí ìbá ìṣe èso ìbá ìṣe anything wọ́n ti máa fi kẹ́míkà báyé ẹ̀jẹ̀ tó yẹ pé kó lè máa jẹ́ báyìí kó máa ní àwọn àìsàn kánsà ní kánsà oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ọmọ kékeré ti ní kánsà ó ti ní àìsàn gbóògùn oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ kàn rìn bí òkú ni ọpọlọ ogun òṣìṣẹ́ mọ́ Yorùbá for that matter àwọn tó mọ̀wé gidi tán lẹ́bùn gidi gan so that is the problem tí a kóra wá sí so kíkóra wá sínú problem yẹn enter to this problem ó difficult láti bọ́ wọn a máa sọ fún wa ní gbogbo gbà pé Ìgbòho lè help wa nìkan ṣoṣo ó yẹ kí gbogbo ìlú ti dìde mi mọ̀mọ́ ń gbé tí o ṣe ìyára máa jókòó dì pé mi mọ̀mọ́ ń gbé kìrìsìtẹ́nì ò lè gbàdúrà mo dẹ̀ sọ pé ọ̀rọ̀ àdúrà nìkan kọ́ leléyìí kẹta káàdúrà kan tó lè má àdúrà wọlé ẹ kọ́kọ́ ṣe àtúnṣe kọ́nà tó gbọ́ ìgbé yín kọ́rọ̀ yín má lọ dàbọ̀rọ̀ Lord tí Abrahamu ń bẹ̀bẹ̀ fún tó jẹ́ pé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni wọ́n tẹ̀ ti báyé lọ ẹ mọ̀ pé Yorùbá ti báyé lọ ni àwọn Christian ti báyé lọ
àwọn pastor tó lead ní church tara wọn ní kò sí wọn tó kàn pẹ̀lú ọ̀run yín. Mo ti rí àwọn èèyàn send sí mi lóríṣiríṣi pray for your destiny ṣé nǹkan tó yẹ ká gbàdúrà fún nìyẹn sí. Wọ́n ti ń ṣe àwọn program ìsọjí olóríire onígbà aláwo kẹlẹ̀ ní ìlọsíwájú ò náà lọ. Wọ́n mọ̀ pé wọ́n mèkì owó ni wọ́n ní ròhùn pé ẹ̀mí Ọlọ́run wà nù ayé wọn, ẹ̀mí Ọlọ́run ló wà nù ayé wọn, ẹ̀mí Ọlọ́run ló ń ṣiṣẹ́. Àní àkókò ojú ogun wà lójú ogun tó yẹ kó máa gbàdúrà fógun ní gbogbo lójoojúmọ́. Kàn ní wàásù kankan tó yẹ kó máa wà mọ́. Ọ̀rọ̀ born again ò nílò mọ́ sìn, repent ò nílò nísìn mọ́, tell them the truth. Jẹ́ kó ojú wọn ṣí, wọ́n fọ́ wọn lójú síbẹ̀. Ibo ló ń kówó yẹn lọ gangan náà, every one of them, both the pastor, both the imam, both everybody in Yorùbá land. Wọ́n gbowó yẹn lọ́wọ́ wọn, àwọn àjòjì ń wọlé wá, wọ́n gba ransom lọ́wọ́ wọn, wọ́n dẹ̀ ń san. Ìwọ̀n dẹ̀ tí ì ṣí pé this thing we need changes. Hezekiah ó gbàdúrà ó ké pe Ọlọ́run. Wọ́n fi ẹ̀yẹ́ òun náà gbé lẹ́tà ọlọ́gbé síwájú Ọlọ́run ni o. Ó gbé lẹ́tà ọlọ́gbé síwájú Ọlọ́run kán wò bọ́n ti yẹ̀yẹ́ ẹ̀wọ̀ Ọlọ́run. Wọ́n yẹ̀yẹ́ wa náà àdè lè gbé lọ síwájú Ọlọ́run ààrẹ tó bá bá gbé lọ. A tún pariwo báyìí sí pé you alone can do it by yourself. Set yourself free, set your family free. Irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n sọ Bible kodò. Ìgbà tó ń tẹ̀ ń kà á, tó bá máa kà á, hàn ní ṣí. Kán tẹ̀ dárúkọ bẹ̀, kán tẹ̀ ṣí fúnra wọn, kán wò ẹ̀wọ̀n ń sìn gbàtà wo bẹ̀ yẹ. Ẹ̀wọ̀n nǹkan tí wọ́n kọ́kọ́ interpret wrongly. Àwọn á wò pé but pink ni mò ń wò ní báyìí náà. Pink ni colour yìí náà. Á manage tí mò ń túmọ̀ ẹ̀ sí rere. Mo ní láti máa wò ó, mò ń wò bí mo ṣe ń kà lọ yẹ. Ọlọ́run bẹ̀ sí ń ṣí mi níyè pé nǹkan tó wà ń bẹ̀ ni o. Hezekiah èyí mi ṣe bẹ̀ sí ń ṣí, mo ṣe àwọn story. Àbúrò pé Bible wà ló agbárí mi ni. Bible sì lágbárí mi o, ó máa kà á ni o. Kò sẹ́ tó gbé Bible wà látọ̀run wá o. Yes, àwọn kan wà tó wà genius sọ pé wọ́n mọ̀ sọ agbárí. Wọ́n lè kà láti Genesis to Revelation. Wọ́n wà, àwọn èèyàn bẹ́ẹ̀ wà o. Èmi ò ṣe èèyàn bẹ́ẹ̀ ń tèmi o, èmi ń tanra mi o. So màá kà ni, èmi á kà, Ọlọ́run á dẹ̀ túmọ̀ fún mi. Wọ́n náà kà kó jẹ́ k'Ọlọ́run túmọ̀ fún ẹ. So there's nothing hidden here. Wọ́n ti fún wa ní gbogbo bàbá Pa Àjàyí Crowther ó ti fi yẹ fún wa, Ọlọ́run ti lò ó fún wa. A dẹ̀ ti mọ̀ pé ṣàgbà àti ìyànú lè ṣẹlẹ̀, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ò tó nǹkan, Fúlàní ò tó nǹkan kan. Wọ́n wà ní Bible àti kà, a dẹ̀ ti rí ní action. Nígbà tí ṣé Olóòlù ni, nígbà tí Babalọ́lá tó wá sí Ìbàdàn tó bẹ̀rẹ̀ sí ń kọrin orin orò, ẹni kò mọ́ kìnnìkan tó ń kọ àwọn orin yẹn. Bí ó ṣe ó gbé Bible sọ́wọ́ ọ̀tún, òun dẹ̀ ń ṣe ìsọjí tiẹ̀ lọ ní tiẹ̀ ni ó dẹ̀ ń rìn bọ̀ pé kó máa ṣe ìsọjí lọ kó lọ wàásùn, ló gbé Bible ẹ̀ sábíyá. Àbítájà ó fọwọ́ dìmú. Ibẹ̀ láti kẹ́kọ̀ọ́ bọ́n ṣe máa ń bí nígbà táwa náà lọ, tí a bá ti lọ sí any crusade àbí àbá lọ wàásùn tá a lọ fún evangelism. Influence ẹ̀ Babalọ́lá la fi bẹ̀rẹ̀ sí ń gbé Bible wá sábíyá. Tá a bá ti lọ Abíyá la máa gbé Bible wá sí, in our armpit la máa fi Bible wá sí. Tí eégún bá ń lọ, eégún lórí méjì kó fọwọ́ kàn wá. Àwọn tájọ́ dọ̀. Eégún àgbà, àwọn ẹfọ̀n, àwọn ẹyẹ, àwọn agbe, àwọn àkírípò, gbogbo wọn hàn lórí méjì kan fọkàn wá. Nígbà tó mọ̀ nǹkan tí bẹ́ẹ̀lì jẹ́, they give respect to God. Gbọ́dọ̀ ìjàpájọ́ ọmọdé, àwọn àgbàlagbà máa sá, gbogbo èèyàn máa sá fún eégún, àwa ò ń sá fún eégún. Pẹ̀lú ìgboyà la fi ń lọ. A lọ lé àwọn alágbára, àwọn tó ní oògùn gidi gan, àwọn tó ń gbẹ́ oògùn. Orúkọ tó ń pè wọ́n ni o. Tí bá dárúkọ ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ máa mọ̀ wọ́n. Okay. Ó dẹ̀ gbé ọwọ́ òsì ẹ̀, ó gbélé lọ́wọ́ ọ̀tún. Ìyẹn ni pé kó wọlẹ̀, gbogbo tí bẹ̀ sí ń lùlù, kó wọlẹ̀.
bí Ọlọ́run ṣe kí ni báìbù tó wà lọ́wọ́ ẹ dẹ̀gbẹ́ sábíyà ọ̀tọ̀ sí ẹ̀ kó wọ́n dẹ̀ gbọ́wọ́ tó ẹ̀ náà kí wọ́n gbélé lọ́wọ́ kó gbélé ó dẹ̀ gbélé ó wọlẹ̀ ni egun wọlẹ̀ lóye àbí lóye ó wọlẹ̀ lóye ìgbẹ́ àfẹ́ wé ṣé àwọn tó wà lẹ́yìn egun yẹn tí wọ́n ní gba Jésù lọ́jọ́ yẹn ìsọjí bẹ̀rẹ̀ o àwọn èèyàn gba Jésù lọ́jọ́ yẹn o àwọn ọmọ ẹ̀yìn egun ṣé àwọn wá ní gbé ẹ̀dá mi lóhùn ṣé àwọn ní ju àwọn power wọn ṣé àwọn ní ju sàn ṣé àwọn ní lọ́jọ́ ẹni tó lágbára tó ń tẹ̀lé lẹ́yìn àti mu ìkànṣẹ̀lẹ̀ láìpẹ́ yín sìn wọ́n lùyàn pa ọba ó sọ fún ọ nìbàdàn ẹ má jà o ẹ má jà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àgbà igun ni o àwọn tó wà lẹ́yìn yẹn tán lu ẹni yẹn pa tán ṣá tó ẹni yẹn kú eégún ló máa mú o eégún wà látìmọ́lé tọmọ máa ṣẹ́tù ẹ̀ bẹ́ẹ̀ sì ni eégún àárọ̀ ọ̀run ni àárọ̀ ọ̀run kẹ̀kẹ́ ó wá dẹni tó ń ṣẹ̀wọ̀n tó wà ní àgọ́ ọlọ́pàá aṣàpọ̀ ọgbẹ̀ sílẹ̀ ṣé kò ní bá wa gọ̀ sílẹ̀ eégún ló bá rojọ́ náà èèyàn ti dégún báyìí o eégún dẹ̀ ti dèèyàn o àṣírí ti tú o so that's it so kí lè fẹ́ sọ fún ọlọ́pàá ń ṣiṣẹ́ fẹ́ sọ fún ṣé elégún yẹn lè sọ pé òun lágbára